البيان كمجاني وخيراني وناسدي للأغاني أقصده بالقرآن أدعو حبيب الرحمن يا ربنا يا ديان طول حياة البيان مع الدوام لدى شيخي تجاني كل شيئنا من شيطاني وشر كل الزمان بشيخنا محي عبد القادر جيلاني يا ربي أيدي أناني على تجاهي لأعياني بواصل مرجاني في سائر لبلدان ثم صلاة الرحمن على الرسول الأدنان من جانا بالبيان ثم أتى بالبرهان وآله والإخوان وصحبه للإحسان وتابعين القرآن وكل ما قالها من لا إله إلا الله 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 بسم الله الإلهي بسم الله الرحمن الرحيم إلهي قريش إلهي مرضى الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين اللهم يا داعي المدعوات آمين وباري المسموكات آمين وجبار القلوب على فترتها آمين سقيئة وسعيدة آمين اجعل صرائف صلواتك آمين ونوامي بركاتك آمين ورأفت تؤننك على محمد صلى الله عليه وسلم عبدك ونبيك ورسولك صلى الله عليه وسلم لما أغلق الفاتح لما أغلق آمين الفاتح لما أغلق صلى الله عليه وسلم والخاتم لما سبق آمين ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين وعلى آله حق قدره ومقداره العظيم آمين سبحان ما لم يعلم قدره غيره آمين ولا يبلغ الواصفون صفته آمين سبحان ربك رب العزة عما يصفون آمين والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. mo ṣe bá yóò bá nabi dáadáa ni sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ orí àsálàtù gbogbo àwọn ẹni Ọlọ́run gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ní àyè tí a wà ń bẹ̀ yìí nílé bàbá wa nílé àránú àti gbogbo ní tí ń jàdúgbò yìí lápapọ̀ Ọlọ́run bá múládà rẹ̀ bá wọn. àmín. gbogbo àwọn tí wọ́n ti lọ nínú ìlú yìí
látẹ̀rí afáàgbà bàbá wa ṣe wà álímì radiyallahu ta'ala ó ṣe bọ́ wọn lọ́rin kan bẹ́yìn tó ṣe ṣéwù ṣe ó fi kárí gbogbo àwọn bàbá àwọn tí wọ́n bí wa àwọn tí wọ́n tọ́ wa àwọn tí wọ́n kọ́ wa àwọn tí wọ́n rè wa àwọn tí wọ́n ní ọwọ́ kọ̀ọ̀kan àbí méjì lára ẹnì kọ̀ọ̀kan wa ìtọ́rọ̀ wa fi wá gúnlẹ̀ síbi ire báyìí iye wọn àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run bá wa pín kárí wọn àmín ya Allah àwọn tí ń bẹ láyé bá wa ṣe dáadáa fún wọn àmín pàápàá jùlọ bàbá wa gbanlé agbárígidoma radiyallahu ta'ala bàbá wa ń lé kọ̀rọ̀ radiyallahu ta'ala bàbá wa ń lé bàtúrè radiyallahu ta'ala àfàgbà òjìbára radiyallahu ta'ala àfàgbà ń lé kéwú radiyallahu ta'ala bàbá wa alábìdún radiyallahu ta'ala àfà ànágèrí radiyallahu òkéwú kò béèrè òbórí ń karatu bàbá wa ṣẹ́wà Adam bàbá wa ṣẹ́wù Kamalidin al-Adabi bàbá wa gbàlagbàjì radiyallahu ta'ala bàbá wa ṣẹ́wù Salati radiyallahu ta'ala gbogbo iye wọn tá a wí yìí àwọn tí a wí pọ̀ jù wọn lọ iye wọn tá a mọ̀ ní àwọn tí a mọ̀ pọ̀ jù wọn lọ ó fi kárí gbogbo àwọn tí ẹ̀mí tiwa náà wọ́n máa dákọ bí àwọn wo bí àwọn tí Shehu Abdul Fatai àwọn bàbá rẹ̀ tí wọ́n bí wọn irú wọn bẹ́ẹ̀ nípìn bẹ́ẹ̀ mo wí ní Alikima nísìnyí Alikima ní tí mo lọ́dọ̀ àwọn Emirate Alikima mo ní ẹni tí ó bá lẹ́ni tí ó fẹ́ jọ sùn kó má tọ́já kó sì má já tán bá gbá ọ létí ọ̀tún kọ̀ọ̀kọ̀ tó sisi tó bá lẹ́ni tó lè sunkún bá. àwọn yìí wọ́n ní àwọn tí wọ́n sọ pé ẹ máa ń so nípa ti parí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọ́n fi wà sé bàbá ẹlòmíì ìwà ló fi béèrè oore fọ́mọ ẹ̀ ẹ̀sìn lẹ́lòmíì fi béèrè sàárà lẹ́lòmíì fi béèrè àníyàn rẹ̀ lẹ́lòmíì fi béèrè nígbà ń ṣe nǹkan òun síwájú Ọlọ́run ní tí ń sọ fọlọ́run ní pé ìṣe fúnra mi o mo fi ń ra ọ̀la fọmọ mi ni gbogbo orú àwọn bàbá bẹ́ẹ̀ tí wọ́n ra ọ̀la yìí fẹ́nìkọ̀ọ̀kan wa tí wọ́n ra fún Shehu wa Abdul Fatai Al-Otawi àti gbogbo wa náà àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run bá pín kárí wọn. àmín. ìdàpọ̀ ẹja ṣe àmín náà kó lókè. àmín. mo fi orúkọ wọn mo fi kí gbogbo àwọn àgbàlagbà ń jòkó láti rí bàbá wa gbà ìdàpọ̀ ibi tí mo bá rí dáàmú ẹ má ṣàfẹ́ríjì mi ẹ má jẹ́ olókè púpọ̀ ẹ̀yìn ilẹ̀ díẹ̀ wọ́n wà lọ́dà bó ti kọ́kọ́ wà àwọn ẹ̀dàkùn. naam àbá tọ́sẹ́kù ẹ̀dàkùn ẹ̀ dúró tì mí mo sá mọ bàbá wa ìmámù bàbá wa Shehu Sadala láti ìlú Sagamu ẹni máa padà sí ibú bàbá wa ìmámù nílé Basalẹ̀ nídìí àpẹ́ 1989 ni mo kọ́kọ́ ṣe wá sí ní Sagamu 1989 pé tẹ́yìn ká kọ́kọ́ gbé mi lọ Sagamu níbi wedding 1989 iná ni mo ṣe wá sí níjọ́ náà àwọn bàbá tí wọ́n ń bẹ ń bẹ mo wá pa ìtàn ìjọ tí àwọn ará Sagamu ń béèrè òjò tí Shehu Salati sọ pé ìságámù gàmáàmù bàbá wa ni ó sojú àwọn pé àfa èyí tó wí ni ó sojú tàwọn bàbá wa Ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú. àmín. bàbá wa Amiru Isbon láti Ìságámù Ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú. níjọ́ tí Isbon ó bẹ̀rẹ̀ èmi àsìbúnà ńlá bàbá wa Ìmámù Maraba bàbá wa Shehu Erubu àwa la ṣe àfilọ́lọ̀ rẹ̀. Allahu Akbar. èmi àti afa olórí ọmọ kéwú Abdulrahuf eléré ọmọ kéwú l'Abuja àwa la ṣe wáàsí ọ̀sán àsìbúnà ńlá àti Ìmámù Maraba ni wọ́n ṣe wáàsí alẹ́ ní ìbẹ̀rẹ̀ Isbon l'Abuja lọ́dọ̀ Amiru Ọlọ́run ò ní jẹ́ kí Isbon wọ́n bàjẹ́ láéláé. àmín. bàbá wa Imam lé bàbá Salẹ̀ Ọlọ́run ò ní jẹ́ máa padà síbú. àmín. àṣẹríkù wa ni àwa pẹ̀lú wọn jọ lọ dáwùrà ní Egypt ni àjọ lo Cairo ni Ọlọ́run wọ́n sì tọ́jú wa mẹ́ púpọ̀ Ọlọ́run ò ní jẹ́ máa padà síbú. àmín.
bàbá wa ọlá ṣéwù ẹni máa padà síbú bàbá wa ọlọ́mọ yọyọ ẹni máa padà síbú bàbá wa náà ìbí àránú ọlọ́run ó jà rí yín pẹ́ bàbá wa náà ìbí àgbà dada ọlọ́run ó jà rí yín pẹ́ bàbá wa rọ́wà sí ní dada ọlọ́run ó jà rí yín pẹ́ tọ́ lẹ́gbẹ̀yìn àyín afa wa sàdálà kádàmù wa sàdálà afa wa amina afa wa makowi gbogbo ẹ̀yin afa ìdákun torí àkókò yìí fẹ́ kí n bàbá wa sẹ́wù musa lọ́nà ọ̀dọ̀ wa níyàyín afa wa àwọn àgbàlagbà sì ti jòkó ti pẹ́ pàápàá jùlọ bàbá wa Sheikh Abdul Fatai làbúdà wọ́n tún máa retí wọ́n bì kan báyìí wọ́n retí àwa náà ní Ṣakí báyìí àmọ́ ntọ́ bá jẹ́ nǹkan ìfẹ́ èèyàn kì í fi ṣeré afáwa àránú wọ́n máa ń fẹ́ràn gbogbo èèyàn nítorí Ọlọ́run pàápàá jùlọ wọn kì í fi ojú pa oore Ọlọ́run rẹ lára ẹni tọ́lọ́run bá ṣe fún wọ́n sì ní tẹ̀sílìm wọ́n ní ìjuwọ́jú sẹ́lẹ̀ ń pé ntọ́lọ́run ṣe fẹ́lẹ́ yìí ni ẹni tó bá wà ní bẹ́ẹ̀ tí wọn náà bá jẹ́ ọmọlúwàbí ọ̀dà kó o fòrè san re gbogbo wa tá a jòkó yìí oore la wá fi san re fún afárànú Ọlọ́run tó ní kẹ́lẹ́ yóò tún ṣe ṣe tabaka mẹ́ni méjì tẹ́yìn náà ti ń ṣe nísìn ní ti ń di ọdún Allahu Akbar ní ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ yẹn ti máa ń ṣe díẹ̀díẹ̀ náà nù èèyàn máa wá tẹ̀ ẹ́ díẹ̀díẹ̀ yóò máa wá ga díẹ̀díẹ̀ yóò máa ní ìtẹ̀síwájú díẹ̀díẹ̀ yóò máa lóore Ọlọ́run díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn ọba gbé ẹsẹ̀ méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà yóò débi tí ń lọ tẹ́yìn bá gbé ẹsẹ̀ méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà kò ní débi tí ń lọ torí yóò ṣubú àmọ́ tẹ́yìn bá ń gbé bẹ́ẹ̀ tí ń gbé yìí àpèjúwe tí ń ṣe fáyé ni pé ibi tí ń lọ jìnnà mo sì fẹ́ débẹ̀ man yarkabul majida. la yarkabul majida man la yamutatil majida man lam yarkabil khatara wala yanalu ulama qaddaman li adhara. tún wí kó fi balance. la yamutatil majida man lam yarkabil khatara wala yanalu ulama qaddaman li adhara. afáwa àránú àṣẹ la yamutatil majida. la yamutatil majida. ọkọ̀ọ̀kọ̀ tínrín kó tó sanra. la yamutatil majida. ọkọ̀ọ̀kọ̀ wọ ìkísà kó tó wọṣọ tó dáa. la yamutatil majida. ọkọ̀ọ̀kọ̀ rinṣẹ́ kó tó bọ́ bàtà. la yamutatil majida. lára bàtà ló ti gun kẹ̀kẹ́. la yamutatil majida. lẹ́yìn kẹ̀kẹ́ ló gun ọ̀kadà. la yamutatil majida. lára ọ̀kadà ló ti wọ tansi. la yamutatil majida. nígbà wọn náà sọ pé mo fẹ́ gun mọ́tò. la yamutatil majida man lam yarkabil khatara. ọmọ kéwìlẹ̀ yẹn kọ́kọ́ jẹ́ kó tó jà fà. man lam yarkabil khatara. ọkọ̀ọ̀kọ̀ jẹ́ mùrídì kó tó di mùkádàmù. man lam yarkabil khatara. ó di mùkádàmù kó tó di àlífà kó tó di ṣéwù. wala yanalu ulama qaddaman li adhara. ó tẹ̀lé àwọn èèyàn kan
dákun ọlọ́run jọ dáa fún ọ dáa báyìí. naam. la yamutatil majida man lamu yaruka bil khatara wala yanalu liulama qaddamal adhara. àwọn ní instrumenti yìí kò sí yàtọ̀ láàrin wọn pẹ̀lú àwọn ọlọ́kadà wọn ò ní fẹ́ kọ́ máa lọ bí tí ń lọ àfi kí wọ́n yín tán. láyé mutatil majida. ẹ wo bó ti jà yóò padà wá túnṣe tí ó fi wá bàjẹ́ yẹn. man lamu yaruka bil khatara. wọ́n sì máa lágídí. wala yanalu liulama qaddamal adhara. afáwa aránú bẹ́ẹ̀ yẹn ti máa tẹ̀ díẹ̀díẹ̀ náà ní bẹ́ẹ̀ náà lẹ́ ń tẹ̀ yìí bẹ́ẹ̀ bá wá fi èsì ẹ̀rí pé ń da díẹ̀díẹ̀ ń da díẹ̀díẹ̀ ń da náà yóò sì lu ayé rẹ̀ tálẹ̀ kan náà bẹ́ẹ̀. Allah. àmọ́ gbogbo ẹni ọba ti lẹ́mìí pé díẹ̀díẹ̀ ni máa ń da ọ̀rọ̀ rẹ̀ ọmọ balance báwa ti kéré mọ́ yìí àwọn ọmọ tá a kọ́ ń kéwú mi ń bẹ tó yẹ pé wọ́n gun mọ́tò sí wa kọ́dà tí wọ́n kọ́lé sí wa tó yẹ pé ìmánì ni òjá máa wá béèrè pé àbí kò pé àwa ni àbọ̀ kí ló ṣe wá rí báyìí àwọn ẹni tó bá ti gbà pé bọ́lọ́hún tí tò ní agbára ọlọ́hún ká fún obìnrin wa lóyún lónìí náà kó sì bí lónìí náà kó sì dàgbà àmọ́ ní ìní ṣe bẹ́ẹ̀ kí n lè fi kọ́ yín lẹ́kọ̀ọ́ ní pé ètò ní fi ń ṣe gbogbo nǹkan mi. àfàwà sọ́ọ́lì wà ránú ẹ wo bí ọlọ́run ṣe ń bá yín tó ń tó náà nu o títí máa ń tó jù báyìí náà lọ yọ máa lọ díẹ̀ níbi tó dé lónìí ọlọ́run ò ní jọ́ bàjẹ́. Àmín. ètò tún kù tí gbogbo àwọn ẹni ọlọ́run béèrè ọlọ́run bá fi kún fún yín. Àmín. ọdún eléyìí ò ní jẹ́ àṣemọ́. Àmín. ẹja ṣe àmì lẹ́ẹ̀kan náà. Àmín. ọ̀tọ̀ lọ̀rọ̀ tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ Abdulgafari yìí tún ní lọ bí tí mo ní mo fẹ́ lọ mọ́ nítorí pé ntí ò ní jẹ́ ń lọ ọbẹ̀ mọ́ a ti bá Sheikh wa Abdulfatai ọ̀tẹ́ wọ́n ti ṣe wáàsí gan bẹ́ẹ̀ yẹn pẹ́ gan bí ọ̀pẹ̀ gan ntọ́ da ọ̀dà náà ni ọmọ jẹ́ bí wọ́n bá wá ní ọ̀dà tọ́lọ́mùbá ti lọ da akọ̀tán ẹ ti ṣe ti ń jẹ́ wáàsí tí gbogbo wa sì ti gbádùn ẹ̀ ẹnu èyí tẹ̀mí náà báyìí ọwọ́ mi là gan a lọ ìlú kan tó ń pè ní Ayétẹ̀ Ìlú tó ń jìnnà jù. lọ́jọ́ Jímọ̀ tọ́lọ̀ yìí aago 6 ọkọjá ìṣẹ́jú 15 ni wọ́n gbé máìkì fún mi àwọn afáwọn wa ń bẹ̀ mí ní àmọ́lẹ̀ mi ti kọjá arú yìí tẹ̀ ń wé wọn mo ní a ti sọ̀rọ̀ débi pé àwa ti mọ̀ pé iṣẹ́ ni ọ̀rọ̀ tẹ́yàn bá bá a dé tẹ́yàn fi ń ṣe wá sí 6 8 lójúmọ́ ó ti di iṣẹ́ ó ti kú òléèrè lọ́dọ̀ ti ru wa yìí during the week tí ẹ ṣe weekend wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ sí 3 ó kéré yányán lójúmọ́ weekend wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ sí 8 ìtọ́ba kéré 6 so ó ti dọ̀rọ̀ níbi tí wọn bá ti tètè pè mí sọ̀rọ̀ ọ̀hún inú mi ọmọ dùn ni ìsinmi yẹn ń lékún ni tí mo bá wá rí ibi tí ẹnìkan ti jẹ́sẹ̀ ń ju bí ti dẹ́ lọ kí n tún máa wá fà á bí ìgbà tí ọlọ́run ò yé èèyàn mọ́ náà nù ntí gbogbo jẹ̀mọ́ yìí fẹ́ torí pé mo rí pé àti inú ilé àti ta ní àfáà Sheikh Abdulfatai wọ́n tọ́ọ̀chì inú ilé wọ́n tún tọ́ọ̀chì ta méjèèjì bí wọ́n ti ń wọlé ni wọ́n ń jáde bí wọ́n ti ń wọlé ni wọ́n ń jáde kò sínú pé àwọn àfáà nìkan wọ́n gbádùn wá sí i gbogbo wa ọ̀nà méjèèjì ni wọ́n lọ izan inna asi itaskira. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim.
تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن هذه التذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. wá sí láti gbọ́ yìí o èmi ọ̀ ṣàdúà ń ṣàdúà lérí wá sí tí bàbá wa ṣe bí a bá gbọ́ wá sí èèyàn máa ń ṣàdúrà ni. apin méjì nu àwọn ṣe wá sí èmi ọ̀ àwọn ṣàdúà ṣàdúrà á bá máa lọlé. gbogbo ẹni tí ń bẹ ń bì eléríire ni gbogbo wa àmọ́ tẹ́wọ́ rẹ kó o fi kanra wọn. wọ́n tẹ́wọ̀ rẹ kó o fi kára wọn. Mansur bin Amari ó sì sọ bẹ́ẹ̀ dáadáa radiyallahu ta'ala anhu. òun ní ń ṣe wáàsí ńjọ́ kan bí bàbá wa lọ́tẹ̀ tí ń ṣe wáàsí fún wa yìí ó wá sọ̀kalẹ̀ wáàsí lẹ́rú ọlọ́run kan bá nawọ́ pé òun lọ́rọ̀ Mansur bin Amari ọba bíi pé kí ló fẹ́ olóhùn lọ́rọ̀ ni òun ti fẹ́ kẹ́ ẹ jẹ́ kó wọ́n sọ Mansur bin Amari ni sọ́ńtọ́ fẹ́ sọ ká gbọ́ ó ní bóun ti wà yìí ó ní ìṣòro kan ló léwu kú òǹlé láti jẹrin òun ò wá rí ilé padà sí kóun ó tó rí ilé padà sí n tó lè mú òun rí ilé padà sí náà ní 4,000 naira lápèjúwe arba'atu dinar ẹni wọ́n bá fóun ní 4,000 lòun lè fi padà sílé òun wá wo ìjọ wá sí i pé kò yẹ kóun wá 4,000 tì níbí nítorí ní dínà nù Mansur bin Amari ọba wu àwọn jama Mansur bá ní èmi mọ wà bí mo ti wà yìí o èmi náà wá jí sí Ọlọ́run ní kọ́dà sílé kan òbẹ́ mi náà dé yìí àmọ́ ẹ̀yin tẹ́ ẹ wá gbọ́ wá sí i ẹ dá lọ́kọ̀ọ̀kan ni ẹnìkan náà ni ó mú wa ni ẹ já bà sírí ẹ̀sìn ká bùn ọkùnrin yìí kọ́ 4,000 kọ́ tẹ̀ lọ́wọ́ kọ́ máa lọlé láti jẹ́ ẹ̀rín mùsùlùmí ẹgbẹ́ wa fọ́sàkátà nọ́ọ̀sì jẹ̀míà gbogbo nkálukú lọ dákẹ́ ààrẹ ni tó sọ pé òun ní 4,000 ààrẹ ni tó sọ pé òun ní 1,000 ààrùn 2,000 afáwọn ọlọ́tẹ̀ ṣe é mọ̀ pé èpè Ọlọ́run sì ti mú owó láti jọ ní nígbà tí owó tí àgbèrè rẹ̀ fẹ́ pọ̀ tọ́fẹ́ máa bọ́lọ́hún dúró kọ àtìpó Ọlọ́run ní ìwọ owó kà á dáa fún ọ wọ́n ń dákọ̀ wa lọ́wọ́ òsì débẹ̀ wọ́n sì pọ́ kọ́ wa tí wọ́n sì ń dákọ̀ tiẹ̀ sẹ́bù ti rí nu fóun tó ṣe òun ọ̀wà kan àbùkù tẹ́gbẹ́ rẹ̀ kọ̀ọ̀kan rú ẹ̀rí owó ní kíláàbùkù náà oníláyé gbogbo ẹni ọba ní ọwọ́ mọ̀ fi ọ́ sápò ní wọ́n mọ̀ fi ọ́ pamọ́ ẹnìkan ní tí ọlọ́ba ìpè mọ́ ni ẹlòmíì ọmọ rì ọmọ lẹ wọ́n mọ̀ fi ọ́ pamọ́ ní jìnnàjìnnà wọ́n sì mọ̀ fi ọ́ sí ojú rẹ̀ ò ní tó ta. èpè ní tọ́wọ́ mú owó gbogbo nkálukú tọ́wọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ nkálukú nsà ń bẹ́ẹ̀ náà ni kò sì sọ̀rọ̀ pé òun bẹ́ẹ̀ Mansur bin Amari wa sọ̀rọ̀ kan ó wá lẹ́yìn jama ó ní ọkùnrin tó lóun fẹ́ 4,000 yìí ó ní mo búra pẹ̀lú ọba tó ní mí pé mi ò ní ni ó ní àmọ́ tí mo bá rí nínú yín bì ẹni tó bá ń fún ọkùnrin yìí ní 4,000 nísìn tínú ọkùnrin yìí dùn ó lè mi Mansur bin Amari yìí fi bí mo ti tó ṣe àdúrà mẹ́rin fún tọ̀hún àdúrà mẹ́rẹ̀ẹ̀rin náà ó sì gbà lónìí kò ní dọ̀la wọn kálukú bá wojú ara wọn fakọ́ ọmọ ọ̀rọ̀ jọlọ. fakọ́. lọkùnrin kan bá dìde ọmọ eke ń dìde báyìí lọ́ba tọ́ ọba kò ọba kó 4,000 jáde. Mansur bin Amari wa tẹ́wọ́ ọfẹ́ gbà ó ní ẹ má ti gbà á sẹ́wò ó ní ẹja tún ọ̀rọ̀ sọkọ yẹnjú ọlẹ́ ní ẹ sọ àdúrà mẹ́rin fóńtọ̀hún àdúrà mẹ́rin ẹ̀yin lẹ́sẹ̀ àdúrà mẹ́rin ni tó wù yín àfóńtọ̀hún ní ọ̀sọ̀ nǹkan mẹ́rin tó fẹ́
tó bá ṣe kóńtọ̀ òun ni ó sọ nǹkan mẹ́rin tó fẹ́ 4,000 ní ẹ jẹ́ n sọ nǹkan mẹ́rin tí mo fẹ́ tó bá wá ṣe pé ẹ̀yin lẹ́ sọ nǹkan mẹ́rin tó wù yín ẹ jẹ́ n dá owó mi padà sínú àpò mi. Mansur Bona Amari ní rárá ṣebí ìwọ lọ fẹ́ kówó kalẹ̀ ìwọ lọ sọ nǹkan mẹ́rin tó o bá fẹ́ oníṣẹ́ bẹ́ẹ̀ ni oníbẹ̀ẹ́ ni tọ́ 4,000 ní Mansur Bona Amari wa gba 4,000 ó kó fẹ́ni tó ń fẹ́ owó tó ń béèrè owó Mansur Bona Amari wa sọ fún un pé ó yá béèrè nǹkan mẹ́rin tó fẹ́ nísìnyí náà láàfin àṣẹ sí i ilẹ̀ ọ̀la ò sì ní mọ́ kí gbígbàdúrà mẹ́rẹ̀ẹ̀rin ó tó ṣẹlẹ̀ sí ọ kí ló wí. thumma qala li abudu ud'u Allah li bil itiki ó di mẹ́ni. wa ana fakirun fad'u Allah li bil ghina ó di méjì. wa ana mudhnibun fad'u Allah li bil maghfirati ó di mẹ́ta. wad'u li sayyidi bil islam. eléyìí rẹ ni kó sọ pé Allahu Akbar. Allahu akbar. àdúrà tí Mansur Bona Amari ṣe ń jọ náà tó ṣe ń jọ náà tó sì gbà ń jọ náà òun ni mo fẹ́ ṣe ń bì mo fẹ́ ṣe lérí wáàsí tí sẹ́wù wá ṣe. lérí wáàsí wọn náà ni o. ó wá bí pé sẹ́wù Mansur Bona Amari ní kí ló fẹ́ ó ní. Bàkọ́lá. ó sọ pé. ud'u Allah li bil itiki. ó ní bó ti rí mi yìí ó ní ẹrú ni mí lọ́dọ̀ ẹnìkan abẹ́ ẹnìkan ni mo wà tó bá yẹ pé àdúrà rẹ lè gbà lóòótọ́ bẹ́ẹ̀ lọ́hùn pé tí mo bá délé lónìí kí wọ́n sì bọ́ okùn ẹrú kúrò lọ́rùn mi kí n dọ́mọ́ Mansur Bona Amari ní sẹ́yìn ìhùn náà ni bó ti wí èyí ò ti rí bẹ́ẹ̀ tó wí mi. wa ana fakirun fad'u Allah li bil ghina. ó ní 4,000 tí mo kọ́ kalẹ̀ yìí kò sí nílé kò sí báńkì kò sí mi ìmọ̀ o tó bá ṣe pé òótọ́ ni pé ni ọba náwó kan sójú ọ̀nà Ọlọ́run yóò gba ìmọ̀ye ṣéwù ẹ ṣàdúrà kí n dolówó lónìí. Mansur Bona Amari ní tẹ́bí ń tọ́ fẹ́ náà nù èyí ń ti tún rí bẹ́ẹ̀ tún wí mi. wa ana mudhnibun fad'u Allah li bil maghfira. ọlẹ́lẹ́kẹta ni pé ẹlẹ́ṣẹ̀ wa ni mí ìmọ̀ Ọlọ́run rárá bèlè tí ń sìn àìmọ́sìn ní òjé mọ̀ pé mẹ́ta ni tí mẹ́tẹ̀ẹ̀ta ọba ti pé sí yàn la kò tí wù sùn àkọ́kọ́ kọ́kọ́ mọ̀ Ọlọ́run ọkọ̀ọ̀kọ́ dá a mọ̀ torí pé tọ́ọ̀bá ti mọ̀ ò ní mọ̀ tó fẹ́ ò ní mọ̀ tí ọ̀fẹ́ yọ mọ̀ fẹ́ẹ̀lì ló fi ní ọba Olúwa ní ẹ mọ̀ mí síwájú kí ẹ tó lè sìn mí ẹ̀dá yóò tí kò mọ̀ mí báwo ló ṣe fẹ́ sìn mí Ọlọ́run. ọba Olúwa ní ẹ mọ̀ mí síwájú kí ẹ tó lè sìn mí ẹ̀dá yóò tí kò mọ̀ mí báwo ló ṣe fẹ́ sìn mí Ọlọ́run. ọkọ̀ọ̀kọ̀ mọ̀ bọ̀ Abibu ọmọ dáadáa tọba ti wá dá a mọ̀ ẹni tó mọ̀ lọ́mọ wá sìn. ọba Olúwa ní ẹ̀sìn mi lẹ́yìn ìgbà tí ẹ bá ti mọ̀ mí ẹ̀dá yòówù tí kò sìn mí dájúdájú yóò jìyà Ọlọ́run. ọba Olúwa ní ẹ̀sìn mi lẹ́yìn ìgbà tí ẹ bá ti mọ̀ mí ẹ̀dá yòówù tí kò sìn mí dájúdájú yóò jẹ̀bi Ọlọ́run. ọmọ wa sìn tó o bá wá ti ń sìn tó ti dán ọ lójú kò ń sìn o ti lọ́pọ̀túnítì ẹni tó ń sìn kó fún ọ lóúnjẹ ẹni tó ń sìn ọ gbọ́dọ̀ fún ọ lásọwọ̀ ẹni tó ń sìn ọ gbọ́dọ̀ kọ́lé fún ọ ẹni tó ń sìn ọ gbọ́dọ̀ ṣètò gbésí ayé rẹ ọmọ wa pè é. ọba Olúwa ní ẹ pè mí lẹ́yìn ìgbà tí ẹ bá ti sìn mí ẹ̀dá yòówù tí kò pè mí dájúdájú yóò jẹ ká. ọba Olúwa ní ẹ pè mí o lẹ́yìn ìgbà tí ẹ bá ti sìn mí ẹ̀dá yòówù tí kò pè mí dájúdájú yóò jẹ ká lá.
ti lè pe Ọlọ́run ọ̀dàrà rẹ lẹ́bi o ọ̀tọ̀ ni kò mọ̀ ọ̀tọ̀ ni kò sìn ọ̀tọ̀ wa ni pípé iṣẹ́ òun kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọkùnrin yìí ní òun ò ní kankan sínú mẹ́tẹ̀ẹ̀ta òun ò ṣe kankan ó wá jẹ́ ó yé òun pé ẹlẹ́ṣẹ̀ lòun Sheikh Mansur tó bá yẹ pé àdúrà rẹ lè gbà lóòótọ́ ṣàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kí n ráfẹ́ ríjì rẹ̀ lónìí kí ló tó mọ́ ó di mélòó Sheikh Mansur bọ́nà àmọ́rí ó lè yí tó wíwùn náà ti rí bẹ́ẹ̀ wí kẹrin ká gbọ́. wàdí òun ní sayyidi bílí ìsìlámì. ó ní ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ béèrè yìí kìí ṣe fáǹfà ní tèmi fáǹfà ní títí ẹ tó jẹ́ àfà àtàwọn mùsùlùmí ẹgbẹ́ yín ni torí mi ṣe mùsùlùmí yẹwùdí ni mí ó ní wọ́n di olùṣẹ́ yìí dí. bílí ìsìlámì. wọ́n ń tàdúrà yín bá lè gbà lóòótọ́ ẹ ṣàdúrà tí mo bá délé lónìí ọ̀gá mi tí mo jẹ́rú lọ́dọ̀ rẹ̀ kó sì lóhùn gbà sílámù. fada. tó bá ti lè gbà sílámù èmi náà gbà èmi ò gbọ́dọ̀ gbà sí àmọ́ tàdúrà yín bá lè gbà lóòótọ́ ẹ ṣàdúrà kọ́gà mi ó di islam kí ló wí. fada alawo. fada alawo Mansur bọ́nà àmọ́rí ó ní tẹ́wọ́ rẹ̀ lọ́ba gba ọwọ́ rẹ̀ mú lọ́ba ṣe kiri kan bàtàn lè fi bọ́jú lọ́ba ṣe bẹ́ẹ̀ ó ní ma lọlé lọ́ba lọlé lóòótọ́. falamma raja ila albayti. n bò délé. qala lahu sayyidu malladhi ab'adaka anni. ọ̀gá rẹ̀ ní kí ni màá ṣe wọ ẹrú yìí nígbà tá a fẹ́ràn rẹ̀ náà lójú ọbàjẹ́ tó báyìí ọmọ pé wọ́n ní máa fẹ́ rí gbogbo gbà ibo lọ wà láti bíi wákàtí mẹ́ta tí mo pariwo rẹ tí ì rí ọ. faqala. ọba fún ọ̀gá rẹ̀ lésì pé. hadartu majlisa Mansur ibn Ammar. ó ní mo gbọ́ pé Mansur ibn Ammar ṣe wá síbi kan ni mo lè wòran. wa tasaddaqtu bi arba'ati darahimi. ó ní àmọ́ mo gbádùn ran náà wíwò débi pé wọ́n béèrè pé ta ni ó fún yẹn 4,000 mo sì kó 4,000 kalẹ̀. ودعالي أربع دعوات. ọ̀gá rẹ̀ ní ká dáa fún ọ ó fi 4,000 ṣòfò 4,000 ó sì sí ṣòfò olówó gbọ́ wá sí kí ló kan wá sí níbi kan náwó ó ní rárá o ní kèsè lọ́fẹ̀ẹ́ o fọ́dà ali. ودعالي أربع دعوات. ó ní kó kalẹ̀ lọ́fẹ̀ẹ́ èmi náà gba àdúrà mẹ́rin tí wọ́n sì ládùúrà náà gbà kíákíá kí lọ́gá rẹ̀ wí. da'watun bil itiki. ọ̀gá rẹ̀ ní sẹ́wọ̀n náà ní pírọ́blẹ́mù tọ́pọ̀ tó bẹ́ẹ̀ ni tó fi lè wá ó ní wọ́n ládùúgbò ọ̀gbà ọ̀gá rẹ̀ wá bí tọ́ da àdúrà wo lọ tọrọ já gbọ́ bóyá oníṣòro lóòótọ́ kí àníyàn wo lọ dà kí ló wá wí. da'watun bil itiki. ó ní mo sọ pé kí n di ọmọ lónìí kí n kú lẹ́rú. faqala. ọ̀gá rẹ̀ bá sọ fún pé. anta hurrun liwajhi Allahi ta'ala. ọ̀gá rẹ̀ ní bó ti wí hun látò ní oṣù kúrò lẹ́rú mọ́ bọ́kun ẹrú kúrò lọ́rùn rẹ̀ ọ̀dọ́mọlúàbí lónìí àdúrà kan gbanu mẹ́ta níjọ́ náà ni o. wa da'watun an yukhlifa Allahu fi nafaqati. ọ̀gá rẹ̀ tún di pé àníyàwó lọ da kejì àníyàwó lọ da sí kejì ó ní mo dà níyàn pé 4,000 tí mo fún wọn kí wọ́n ṣàdúrà kí n dolówó lónìí. faqala. ọ̀gá rẹ̀ bá sọ fún un pé. laka arba'atu alafi dirhami. ọ̀gá rẹ̀ lọ kánjú ni nítorí bá mú àwa táwa bá sọ̀yàn di ọmọ níta ṣe fọmọ wa láṣẹ fún látọ̀ bí n ti ń bọ̀ sọ̀rọ̀ yìí 400 million ó di tiẹ̀ náà lọ́mọ bí sòwò tí wọ́n ní èdè yẹn. wàdà alákàbílì ìsìlámì. ó di mélòó ọ̀gá rẹ̀ tún di pé àníyàn wo lọ dà sí kẹta. wàdà alákàbílì ìsìlámì. ó ní mo ṣàdúrà pé bí mo bá ti délé lónìí ẹ̀yin ọ̀gá mi yìí kọ́lọ̀ ń jẹ́ di mùsùlùmí. bàkọ́lá. ọ̀gá rẹ̀ bá fún un lésì pé. ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. ọ̀gá rẹ̀ ní bó ti wí ni ó
ti dàsẹ́ ẹ̀sìn náà wù mí sin rẹ ni pè mí síbẹ̀ ni. ìmọ̀ bá ti ṣe ni. ní ìmọ̀ bíi ti wí ni n bò tí wàá fi sádùn ayọ̀ àdúrà ti gbà látò ní lọ́mọ di mùsùlùmí. ọ̀gá rẹ̀ wá bí pé kílẹ̀ lẹ́ẹ̀kẹrin tó tọrọ. wad'ali walakabil maghfira. ó ní mo ní kí wọ́n ṣàdúrà pé àti wá àtẹ̀mí ẹlẹ́ṣẹ̀ ni wá. àtẹ̀yìn àtẹ̀mí kọ́lọ́hún ó fẹ́rí jìn wá ká mọ̀ pá fẹ́rí jìn ọlọ́run dé. baqala. ọ̀gá rẹ̀ sọ pé. laysa hadha min qudrati. dákun sọ pé Allahu akbar. Allahu akbar. ọ̀gá rẹ̀ fún lẹ́sìn pé lẹ́sà àṣà. laysa hadha min qudrati. ó ní tágbára mi ká ń bọ̀ sọ àkọ́kọ́ mo ṣe ọ̀sẹ̀ kejì mo ṣe ọ̀sẹ̀ kẹta mo ṣe àmọ́ ìtò wí agbára mi ò ká o kára fèrí jìn ẹ̀ṣẹ̀ ìwọ ẹlẹ́ṣẹ̀ ìmí ẹlẹ́ṣẹ̀ ọba tí fèrí jìn ni Ọlọ́run nìkan ni ó wá fi jìn wá kò fi jìn wá à lè sọ àmọ́ ń pa ẹ̀ níbi tá a bá dé yìí ọlágbára mi ò ká ilé ọ̀la mọ́ bọ̀ ìwọ ọmọ mi lè sùn kémi náà lè sùn ní tèmi lágbára tí mo lè ṣe ni mo ṣe òun. fara fi manami qailan yaqulu. òun sun yàrá kan ọmọ rẹ̀ sun yàrá kan oorun rẹ̀ ò tí ì ju oorun ogún ìṣẹ́jú sọ́gbọ̀n ìṣẹ́jú lọ fara fi manami. fi manami qailan yaqulu. ló bá rí i pé òun gbọ́ ohùn kan. yaqulu. tó ṣe pé Ọlọ́run ní ń bá a sọ̀rọ̀ ohùn yẹn ń sọ fún un pé. anta. ìwọ ọkùnrin. fa'alta ma fi qudratika. ó ṣe ń tí agbára rẹ̀ ká fọmọṣẹ́ rẹ̀. wa ana. àwọn Ọlọ́run. af'alu ma fi qudrati. àwa náà ṣe tán abẹ́ ṣe ń tágbára wa ká fún ọ lùsìn. qad ghafartu laka. ó di mẹ́ni. walil abudi. ó di méjì. walil wa'izi. ó di mẹ́ta. walil hadirina ajma'in. ọ̀rọ̀ rẹ̀ ò lè bá a mú kò lè dáa fún ọ tó o bá lágbára àti ẹ̀pù yẹn tó o ẹ̀pù ẹ̀. ó rí i pé Ọlọ́run sọ fún un pé ìwọ ṣe ń tọ́ lágbára fọ́mọ nìkejì rẹ̀ èmi náà wàá ṣe ń tí mo lágbára fún wọn náà. kí ló dé tó lágbára àti bà tèèyàn jẹ́ tó ọmọ tún tèèyàn sí. kí ló dé tó lágbára àti pààyàn lẹ́kún tó ọmọ pààyàn lẹ́rìn. kí ló dé tó lágbára àti yàyàn wèrè tó ọmọ wo wèrè sàn. kí ló dé tó lágbára àti rẹ̀ èèyàn ńlẹ̀ tó ọmọ gbé èèyàn ga èèyàn mélòó ló tara rẹ̀ ṣe ríire èèyàn mélòó ló tara rẹ̀ rówó èèyàn mélòó ló tara rẹ̀ lọ́lá èèyàn mélòó ló tara rẹ̀ nímọ̀ èèyàn mélòó ló tara rẹ̀ níyì èèyàn mélòó ló tara rẹ̀ gòkè èèyàn mélòó ló tara rẹ̀ débi tí ń fẹ́. ọ wí oní mùsùlùmí ni ọ kọjá kèfèrí yẹn kọ ọmọ bọgì bọ pẹ kọ bá dùn fún ọ wọ́n táwọn èèyàn tara rẹ̀ jẹ́ èèyàn yìí olówó àwọn èèyàn bẹnẹfìtì lára rẹ̀ ọlọ́lá àwọn èèyàn bẹnẹfìtì lára rẹ̀ ọlágbára àwọn èèyàn bẹnẹfìtì lára rẹ̀ ọlásìírí àwọn èèyàn bẹnẹfìtì lára rẹ̀ nítorí ń kásìírí pamọ́ ọlọ́mọ àwọn ní òjògùn ẹ̀ ta ló sọ fún ọkọ màrí ọ̀sàfà. ìkan ni ó tiẹ̀ jẹ́. tó ń kó pamọ́ tó tún lóògùn tó jẹ́ tó ń bu èédú fáwọn èèyàn. kí ló dé tí wọ́n gbé àwọn kan dìde kí wọ́n máa wá sọ pé ara alágbájá láti dèèyàn. annasu bin nasi. yọ̀dà fún ọ. ma dama li hayatu bihi. annasu bin nasi. annasu bin nasi. ma dama li hayatu bihi. wasadu la shakka tarati wa tarati. wádìí wa fudolun nasi. ما بين الورى رجل تكدي على يدي للناس حاجات. ìtí ń jẹ́ èèyàn lára rẹ bí kí ọkàn àwọn èèyàn balẹ̀ pé tá a bá débẹ̀ bùkátà wo bìyà. لا n bọ̀ mọ́jà náà sì mọ́ n tá a bá fẹ́ yóò ṣe fún wa kọ́dà èèyàn máa fọ̀rọ̀ ṣe sàrà pébi tó fẹ́ lọ òun mọ́ lọ bẹ̀ o báyìí ni ọlọ ni ó ti dáa fún ọ àyè tó ń ṣe wọ́n ṣe àwọn bàbá rẹ ṣe bẹ́ẹ̀ o báwọn bàbá rẹ ti ń rìn tọrọ wọn fi rí bí ti ń rí ni. ọmọ àgbo ọ̀sà ó sì rí gbọ́sà mọ́ wa ó sì kọ́ wa. ọwọ́ ni wò ó gbowó ni kí ló gbowó ṣe. annasu bin nasi. الناس بالناس ما دام الحياة به
eré àwọn èèyàn ti pé àwọn èèyàn ò ní máa lè pé sí gbangba ẹnìkan bí kì í bá ṣe kó wúlò. anasu akiyasu lọ́dà fún ọ. minni ayamudahu rajula malamuya indahu abara ihisani. ṣé Abdulfatah yìí ibo ni wọ́n fẹ́ wọ̀ ńlọrin tí wọ́n wọ̀ agbo wo ni wọ́n dé tá a gbà wọ́n lálejò a gbà pé àwọn àwa làwọn ìwúlò ní jẹ́ bẹ́ẹ̀ o gbogbo kò tó lè dìmú láyé bíi pé wọn náà tọ́ka sí pé ọ̀dà afẹ́lẹ́ yìí látọwọ́ mi lè sọ pé ọyẹ lágbájá látọwọ́ mi lè sọ pé lágbájá jẹ́yàn látọwọ́ mi lè sọ pé lágbájá ga látọwọ́ mi torí pé gbogbo ọlágbára yóò padà dọ̀lẹ̀ gbogbo ó gòkè yóò padà sọ̀kalẹ̀ gbogbo òun ni wọ́n padà wẹ́lòmíì mo wí fún àfa sọ́líwù pàtà táwádọ̀ mi jò ní ìta ń sọ̀rọ̀ mo ní tí mo mú mi dá gbogbo èèyàn lóhùn tí wọ́n bá pè mí mo ní tó dá mi lójú ni pé àwọn sísítẹ́ẹ̀mù kan tó ń bọ̀ tí wọ́n ní ká ìtẹ́lẹ̀ yìí tó lágbára ju ti Bayani lọ ẹ dákun ẹ já pé òun náà ẹ dákun àti èyí tó le mo ní ń bọ̀ njọ́ tí n bá ń bọ̀ òun tó bá yẹ pé èèyàn ogún ní kí ọ̀tẹ́lẹ̀ wọ́n lè di 5 ìwọ náà yọ̀ dà fún yín dáadáa ni wọ́n máa wá sọ njọ́ tí wọn náà ń bẹ́ ń ta kìí ṣe bẹ́ẹ̀. ni ò ní jẹ́ kéèyàn ogun eré odó. lẹ́yìn òfin ní gèrè odó yányá wọ́n máa ní kọ́dà bọ́ jẹ́ yọ̀ kábọ́ jẹ́ méjì ẹ pè òun náà sí i kọ́dà bọ́ yẹ pé bisiril Fatiha náà ni ọba wí. man kana fi ni'ami fali husnu awlabihi wa kullu ni'mati dunya sawfa tankasiru. torí Ọlọ́run. bí amusin kanu mulukan lana bilimali wali fadili sọ̀rọ̀ liyahu ma yafutakiru. aya fadili bililmi aw quwwati akisi tafakhura ismal fadilu yastakiru. وكل فضل يشكر الله يقتصر شكرا لخير قل أو كثرا وكل خير يلي شكر يزدهر من كان في النعم nǹkan kan tọ́lọ̀ ń bá ní ọ̀rọ̀ ọ̀rùn sọ́dọ̀ rẹ lónìí. fali husinu labi. dákun gbìyànjú kó o rí rere ṣe ń bẹ̀. wa kullu ni'mati dunya sawfa tankasiru. ṣé gbogbo ogun kèyọ́ padà sọ̀kalẹ̀ o. kamu min unasin bi amusin kanu mulukalana. èmi rẹ̀ aṣàdúrà fáwọn kan jò ní pé yọ̀ dà fún wọn o. kí ló dé. bí amusin kanu mulukalana bilimali wali fadili sọ̀rọ̀ liyahu ma yafutakiru. lónìí èmi rẹ̀ náà tún sọ pé ká dà fún wọn. àtúnjọ ń ṣépèlé wọn ni kọ́dà wọn tún ṣe dáadáa tún ní ọ̀bá mọ́ pé ìgbà yìí làárọ̀ ṣé ìgbà yìí làárọ̀ ni tọ́jọ́ ti ń lọ. aya akha fadili bili ilimi aw quwwati akisir tafakhura ismali fadilu yastakiru. wá go tẹ́lẹ̀ ni nírú eléyìí lọ́wọ́ lẹ̀ ṣe látijọ́ yìí. irú jókà yìí ń bẹ lọ́wọ́ yín lẹ̀ fi kọ́. àṣẹ nírú jókà yìí lẹ̀ máa fún wa ẹ wá rí i kọ́ fẹ́ yíwọ́ ẹ fẹ́ tún ra làákà yìí wa nù. àfẹ́mọ́ ó ti jù ẹ ti fẹ́ẹ̀lì yẹn. ẹ ti fún wa gbẹ tẹ́lẹ̀. aya akha fadili. wọ́n mọ ìyá mi tọ́ wá mọ̀lúdì lónìí. aya akha fadili. àbá ni ọ ní àbọ̀mọ kéwú. bil ilmi aw quwwati. ìmọ̀ ló ní ni. aw quwwati. àbágbára oṣù àbítà jẹ́. aw quwwati. àbágbára àṣírí àbóògùn tó yẹ. aw quwwati. èyí tó o bá ní mẹ́. akisiri ta
tafákúrà. أكثر تفاخرا gbáyà sókè mọ níwọ̀n. أكثر تفاخرا lérí mọ níwọ̀n. أكثر تفاخرا pera rẹ ní nǹkan mọ níwọ̀n. أكثر تفاخرا fáàrí mọ níwọ̀n. أكثر تفاخرا gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ ni àìmọye rẹ ń bẹ lọ́wọ́ ẹlòmíì tó sì dákẹ́ jẹ́. أكثر تفاخرا إذ ما الفضيل يستكر nígbà ó ṣe pé gbogbo ohun tó bá kọjú sí yẹn tó lè kẹ̀yìn sí yẹn ń gbà mí. أولى لذي فضل ọ̀dà afẹ́ ni ọlọ́run bá kẹ́. شكر kọ́sà máa sọ pé ọlọ́run ó ṣe. ومرحمة kọ́mọ wá ṣàánú àwọn tó kù díẹ̀ káàtó fún. وكل فضل بشكر الله يكترر ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun ní ipa oore rẹ fẹ́ ni ọlọ́run bá ṣe é fún. وكن شكورا لخير قل أو كثرا àbáwọ̀ àánú kó ń ṣàkúrà. كن شكورا لخير gbogbo ìgbà ni ẹ máa dúpẹ́ pọ́lọ̀ ń ṣeun. كن شكورا لخير wọn ò dá ẹlòmíì mọ̀ láàfà wọn ò dá mọ̀ nínú fámìlì wọn kọ́dà àwọn ọmọ ìyá rẹ̀ ò ní pè láàfà wọ́n là á kọ́ ọmọ lérí ni. وكن شكورا لخير قل أو كثرا lójú ọ̀nà kàdìríyà yìí nílọrin yìí ìsọ̀lú mi bẹ́ẹ̀ bá fẹ́ gẹ̀kún tọ́yọ̀ tẹ̀gẹ̀kún ń bẹ̀ wọn ò ní pe àbá àṣálù àránú kéèyàn wá gbẹ́nu ó képe ta ní jẹ́ bẹ́ẹ̀ rárá kátó wá ní nínú ìlú dàdá ń bì kátó wá ní nílé àránú ń bì èyí náà tó lọ́pẹ́. وكن شكورا bọ́ àwọn èèyàn tó yanjú rẹ̀ ń pèsè nǹkan ni wọ́n ń dáhùn yìí níbi tá a bá ti ríru àfáàwá Sheikh Abdul Fatai ó ní àká ìgbọ́dọ̀ mọ̀ pé àwọn èèyàn pàtàkì ní bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ni wọ́n tún wá jòkó yìí kó ń ṣàkúrà. وكن شكورا ẹ máa sọ pé ọlọ́run ṣeun sísọ pé ṣeun ni ó fi fi tó kù kún. لخير قل أو كثرا jẹ́mi pẹ̀lú rẹ̀ ọ̀nà ọmọ dúpẹ́ bó ṣe mọ lọ́wọ́ wa òun náà o. أو كثرا tó bá sì pọ̀ ọpẹ́ ni ọmọ dá. وكل خير يلي شكر يزدهر وكل خير يلي شكر يزدهر. ẹ máa dúpẹ́ bọ́lọ́run ẹ sì máa dúpẹ́ fáwọn tó bí yín. ìran rẹ lára àwọn ọmọ kan rí ló fi rí báyìí. mọ́tìrá ìpọ̀ fẹ́ dá mọ̀lúdì ilé àbílẹ̀ láti ẹ̀kọ́ dírí tó o bá gbọ́ tán pé ìyá rẹ àti àbá rẹ jòkó wọn wòran ọmọ kan di rere. gbogbo ti rínu gbogbo ìyá tí ó jòkó wòran eríire ọmọ kan wọn ní jòkó wòran eríire ọmọ rẹ o. Allah. tó sú ọ̀nù wàláhì báríkà yín gbogbo yín báríkà yín gbogbo ìyá tó bá jòkó pé ẹja wo tọmọ tó dáa fún yìí kọ́mọ bàjẹ́ ó ti sú ọ̀ fún un ayé ó jòkó wòran eríire lára ọmọ tiẹ̀ náà èyí táwọn tó bí yín wò lára ọmọ ọlọ́mọ tínú wọn bàjẹ́ ńjọ́ náà pàfi kọ́ bàjẹ́ òun ní ń dé yìí. màmá tí iná ti bá wọn dáwọ́ kàrí iná ló jẹ́ kí gbogbo abẹ́ abọ́ àlùfáà sọ́ọ̀lì wà lè aránú. wọn kàlùkù bá ń dà ìyá tí iná ti dárú ẹ̀ fọmọ ọlọ́mọ kan tó dáa fún rí ni àfa yìí parí ẹ̀ dákun. وكن شكورا لخير قل أو كثرا. dákun padà sọ́hùn padà síbi àdúrà tá a wà. أنت فعلت ما في قدرتك وأنا أفعل ما في قدرتي. الله jọ̀wọ́ rẹ ó gùn dérí rẹ lọ. الله àwọn méjèèjì ni ọ̀nà kọ́hùn rẹ ó lókè dáadáa. الله ọlọ́run fún rẹ̀ ó wá kọjú sí bàbá olówó lójú oorun ọlọ́run wá sọ fún un pé أنت ìwọ yìí فعلت ما في قدرتك ìwọ ṣe ń tọ́ lágbára fọ́mọnìkejì rẹ. وأنا àwa ọlọ́run أفعل ما في قدرتي. àwa náà fẹ́ lo agbára wa lérí rẹ nísìn. قد غفرت لك. ẹlẹ́ṣẹ̀ ni ọ́ gbogbo ń tọ́ ṣẹlẹ́ṣẹ̀ láyé àwọn ọlọ́run aṣàmójúkú o. وللعبد. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹrú rẹ̀ ń ọmọ rẹ̀ ń tó ṣe sàárà ni gbogbo ẹ̀ṣẹ̀ tóun náà ṣẹ̀ láyé àwọn ọlọ́run aṣàmójúkú o. وللوارث. afọwọ́n àti gan-an Mansur bọ́nà Amari
àsáwọn àfa náà àsáwọn náà máa já àlùbáríkà yìí tẹ́ ń gbọ́ wá sí àwa náà da kí ẹ ṣe pa da ọkàn yẹn pé ẹnu ti yán gbà pa da wọn ò bí wọn dà. báwo lẹ ti wí ẹnu ti yán gbà àwa àfa náà da tán a níbi akùsí lọ́dọ̀ Ọlọ́run wa àmọ́ ìkùsí bẹ́ẹ̀ kò ní ẹ má dẹ́ ti gbọ́ wa ìkùsí bẹ́ẹ̀ kò ní ẹ má gbọ́ ń ta bá wí ìkùsí bẹ́ẹ̀ kò ní ẹ má lo ń ta bá sọ torí tẹ̀ ẹ bá lò yóò yíwọ́ fún yín àmọ́ àwa náà níbi tá a kù sí wọ́n wá ní àfáà tí ń ṣe wáàsí òun gangan lánàá tẹ́ ẹ gbọ́ wáàsí rẹ̀ ẹlẹ́ṣẹ̀ lòun náà àmọ́ mo torí tí mo ṣàfẹ́rí jẹ́sẹ̀ tiẹ̀ náà. wàlílí àdìrí nàjìmáì. Ọlọ́run lẹ́lẹ̀ kẹrin wá ni pé wáàsí ni wáàsí tọmọ ọ̀dọ̀ rẹ ti náwó ni gbogbo ẹni tó wá wáàsí ni lánàá gbogbo ẹni tó wá wáàsí ni lánàá èmi Ọlọ́run ṣàfẹ́rí jẹ́sẹ̀ wọn ní bí wọ́n ní tí wọ́n ṣe wàlílí àdìrí nàjìmáì. àsátẹ̀mí náà. àsáwọn àti bàbá bàyá náà àtàwa náà. àti bàbá wa lọ́tẹ̀. àti bàbá wa lọ́tẹ̀ tí wọ́n jọ ń wá sí. ó di méjì. ó di méjì. bàbá wa àránú tó pè wá. bàbá wa àránú tó pè wá. ó di mẹ́ta. ó di mẹ́ta. àṣẹ gbogbo ẹni tó wá wá bí àti iná lónìí. gbogbo àwa tá a wá dáàbà wa àránú lóhùn tá a wá yà yín lónìí. àwa náà ráfẹ́rí jẹ àwa Ọlọ́run. náà ráforí jẹ Ọlọ́run. àrí gbígbàdúrà Ọlọ́run. àrí gbígbàdúrà Ọlọ́run. àrí àṣeyọrí Ọlọ́run. àrí àṣeyọrí Ọlọ́run. Ọlọ́run o. Olúwa. wọlá ìtẹ́tí tí gbogbo wa. wọlá ìtẹ́tí tá a tẹ́tí. gbọ̀ntì Shehu Abdulfatai ń wí. tá a gbọ́ tí bàbá wa lọ́tẹ̀ wí. tó sì wọ gbogbo wa la. ó wá wọ gbogbo wa lákèyẹmí ara. wọlá pé gbogbo wa wá bíi pé àwa dùn àfa sọ. wọlá yìí pé àwa dùn àfa àwa àránú àwa dùn wọn nú ni. ìbànújẹ́ ó kéré ó tóbi. ó kéré nínú ìbànújẹ́ ó tóbi nínú ìbànújẹ́. àtàwa àti gbogbo ntá bí Ọlọ́run yọ kó. àtàwa àti gbogbo ntá bí àti ntá àmà bí ọlọ́mọsà yọkù nínú ìgbésí ayé wa. onígbólóhùn ni. gbólóhùn náà. tí Mansuru bọ́nà àmọ́rí wá wí tó ní fọ́dà àlàwù ọ tọrọ fún. tọ́ba náà wá tọrọ fárakùnrin náà. ó ní náà láà fi tọrọ fún. iná làwa náà ó fi tọrọ fún wa nísìn. bó ti wí njọ́ náà. bó ti wí njọ́ náà. tó sì sẹ́ njọ́ náà. tó sẹ́ níjọ́ náà. ó ní mo promise ẹ. bàbá wa wọ́n promise wa. tó bá yẹ pé ẹ́ńjìnì ti ń bẹ lára rẹ. ká ní ẹ́ńjìnì ti ń bẹ lára rẹ ẹ́ńjìnì tí ètí máa yọ efi ni. kò tí ì mọ̀ sí efi. wọ́n ètí máa rọ́ọ̀lì dúdú sí. ó wà chacha. ó wà chacha engine. tó yẹ pé ẹ́ńjìnì tó píkì dáadáa. engine tó píkì dáadáa ni. nígbà tílẹ̀ ò ní bá iṣu ìwọ náà rí gbígbà. nígbà tílẹ̀ ò ní ọba bí sùn wọ́n náà rí gbígbàdúrà. ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n ti ń sáfìsì ẹ̀ bí ẹ̀mí. ká ní bá ti ń gbọ́ ọ́ọ̀lì wọ́n ti ń gbé kú wọ́n tún ń gbé síbẹ̀ padà wọ́n ń sáfìsì ẹ̀. ó lè tọ́sẹ̀ kan. ó lè tọ́sẹ̀ kan. tó bá tó wá ṣe pé tí wọ́n ń gba ọ́ọ̀lì dúdú yẹn ni yẹn. wọ́n ti ń gbọ́ ọ́ọ̀lì gbàngbàrọ̀ ti ń gbọ́ ọ́ọ̀lì gbàngbàrọ̀. pé ọ́ọ̀lì dúdú. ọ́ọ̀lì dúdú náà ni bọ́ ọba gbé lọ́jà ní sọ́tún rọ́ọ̀lì sí. ó lè tóṣù kan. ó lè tóṣù kan. àmọ́ pé kò ní gbà wọn ò sí bẹ́ẹ̀. àmọ́ pé kò ní gbà wọn hákúò yọ gbà ni. àmọ́ yóò ṣiṣẹ́ pẹ̀lú bí ẹ́ńjìnì ara rẹ bá ti. yóò ṣiṣẹ́ pẹ̀lú bí ẹ́ńjìnì ara rẹ bá ti wúlò sí bọ́ bá ti cháàjì sí. Ọlọ́run wọlé agbólóhùn jọ náà. Ọlọ́run wọlé agbólóhùn jọ náà. tí Mansuru bọ́nà àmárì wí. tábà náà wí. fún arákùnrin. fún arákùnrin náà jẹ́jẹ́. onígbólóhùn náà làwa náà wí nísìn. gbólóhùn náà làwa náà wí nísìn. gbólóhùn ni gbogbo wa náà láti mọ̀. gbogbo wa náà láti mọ̀. àmọ́ ò lè má mọ̀ póhùn ni. àmọ́ ò lè má mọ̀ ní póhùn ni. gbígbàdúrà rẹ̀ sì lè má sí lọ́wọ́ tiẹ̀. dìde nàró. ìdè nàró. gbólóhùn mẹ́rin náà ni. gbólóhùn mẹ́rin náà ni. tó sì wúwo. tí gbólóhùn náà wúwo. tó sì bọ̀ háyà. gbólóhùn náà bù háyà. gbólóhùn ni ń pàṣẹ ọ̀tún àtòsí ayé. gbólóhùn náà ní ń pàṣẹ ọ̀tún ayé òsì ayé. gbólóhùn náà ní ń pàṣẹ wájú ayé ẹ̀yìn ayé. gbólóhùn náà ní ń pàṣẹ wájú ayé ní pàṣẹ ẹ̀yìn ayé. gbólóhùn náà ní ń pàṣẹ òkè àti ilẹ̀ ayé. òun náà ní ń pàṣẹ òkè àti ilẹ̀nu ayé. gbólóhùn náà ní ń pàṣẹ nínú ilé àti ta. òun náà ní ń pàṣẹ nínú ilé àti ta. gbólóhùn ni náà ni Mansuru bọ́nà àmárì fi pàṣẹ. òun náà là fún àgbà náà fi pàṣẹ ńjọ́ náà. gbólóhùn náà làwa náà fi fẹnu àwọn àgbàlagbà pa. gbólóhùn náà ni àwọn àlùfáà náà fi fẹnu àwọn àgbàlagbà pàṣẹ sínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa náà. ọlá bí wọ́n ti máa wí. ọlá bí wọ́n ti máa ń wí tí sì máa ń ṣe bẹ́ẹ̀. ọlá pé Mọ̀lánà Shehu Salati. wọ́lá pé Mọ̀lánà Shehu Salati. gbólóhùn náà ni Shehu Salati fi pàṣẹ sílé ayé arábìnrin kan nílé olórin lọ́jà ọba ń bì. wọ́lá yín pé gbólóhùn náà wọ́n fi pàṣẹ sínú ìgbésí ayé arábìnrin kan nílé olórin. Shehu wọ́n wà níwọ́de bá a ti máa wọ́de. bá a ti máa wọ́de. tá a máa lọlé ọba wọn. tá a máa lọlé ọba. ó ti wá gbọ́ pé wọ́n ti ń wọ́de bọ̀. wọ́n ti ń wọ́de bọ̀. ó wá sáré jẹ̀ǹjẹ̀ǹ. ó sáré jẹ̀ǹjẹ̀ǹ. ó wá bomi sínú kọ́ọ̀pù ó gbé sínú tírè. ó gbé sínú tírè.
ó sáré gbé pàdé ṣéwù. ó gbé pàdé ṣéwù. wọ́n ṣéwù Sàlátì wá gbé omi. ṣéwù Sàlátì wá gbé omi náà. kí ló ń fẹ́. kí ló ń fẹ́. ó ní ìbímọ ni. ìbímọ ni. ṣéwù ni la ilaha illallah. la ilaha illallah. bó ti wá gbómi fún mi. bó ti gbómi fún mi yìí. bó bá di mọ̀lúdì ọdún tí ń bọ̀. bó bá di mọ̀lúdì ọdún tí ń bọ̀. ọmọ rẹ ló wá gbé fún mi. ọmọ rẹ ló wá gbé fún mi báyìí. ṣéwù Sàlátì bá mú mi náà. ṣéwù Sàlátì bá mú mi náà. àbọ̀ ọba àwọn jẹ́rìí sí njọ́ náà wọ́n jẹ́ wàá mẹ́rin pẹ̀lú ṣéwù Sàlátì. bisimilayi kọ́dà ìsìjàmbá dé. ó dé. Allahu akbar Allahu. bẹ́ẹ̀ ni ẹ kú náwó. ọlọ́run ṣe dáadáa. pariwo ọlọ́run rẹ̀ kan náà. Allahu akbar. ṣéwù bá mú mi náà. wọ́n bá mú mi náà. wọ́n bá lọ wọ́de. wọ́n bá lọ wọ́de. nígbà tó di déédéé ó di ọdún tó tẹ̀lé. ó di ọdún tó tẹ̀lé níbi ìwọ́de. wọ́n ní àkókò ìgbà táwọn ṣéwù ó kú nílé Sàlátì. àkókò tí wọ́n kú nílé Sàlátì. ìgbà náà lóbìnrin níjọ́hun lóbìnrin òun bímọ. ló bímọ. nígbà àwọn ewé tí wọ́n fi ṣe déédéé ó ti ṣe déédéé ìgbà tí ṣéwù débẹ̀. lọ́ba gbé ọmọ náà wá bó ti gbé omi pàdé wọ́n jẹ́ lọ́ba ní ọmọ ọjọ́ náà ni. wọ́n ṣéwù níjó ló bí ó ní lónìí náà ni ṣéwù Sàlátì ní Sammaynahu Ahmadu. Sammaynahu Ahmadu. Sammaynahu Ahmadu. ọba dídọ́ mẹ́jọ kí bàbá rẹ̀ sọ ní Ahmadu ó kọ́ mi ní ọmọ jẹ́. Allah. gbólóhùn yìí náà ní ń pàṣẹ o. òun náà ní ń pàṣẹ. kọ́dà bàbá wa lé agbádé gbólóhùn yìí làwọn náà fi ń pàṣẹ. iná ni wọ́n fi ń pàṣẹ. gbogbo àwọn bàbá wa gbólóhùn yìí náà ni wọ́n òun pàṣẹ. náà wọ́n fi ń pàṣẹ. wọ́n náà wà wí tí ó lò. ó wí tí ó lò òkè tí ó ga ju tẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ. àbíbù sáwọn tí wọ́n lówó ń bẹ́yìn báyìí. Ọlọ́run ṣe wá lọ́lọ́sí ńlẹ̀ yìí náà. tí wọ́n sì lè ná. kó ẹja wí wò. ta ló ní 1000. pé n tí mo fẹ́ béèrè yìí. ẹja sèbà tí máa ń ṣe lẹ́kọ̀ọ́ 5000. ta ló táwa náà fẹ́ wí ọlọ́njọ́ sẹ́. ẹ ọlọmọsàjọ sẹ. ẹ dákun ẹ̀yin tẹ́ bàǹdìrì lẹ́ lù sí ní. ẹja lu bàǹdìrì. ẹ dákun ẹ lù dáadáa. wọ́n sọ láyọ̀. la ilaha illallah. la ilaha illallah. la ilaha illahu. La ilaha illahu. la ilaha illa anta la ilaha illa ana. La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. Manartu yadi ilayka likay wọ́n náà bá wí tẹ́wọ̀ rẹ kó o sì máa dàníyà. wọ́n bá tí wọ́n wí bá mi sọ́ tó bá mi sọ́ọ̀sì. wọ́n tẹ́wọ̀ rẹ ọlọ́mọdé akáwọ́ náà lórí ìbò láíláí. La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. فكيف رؤيت تتركني والنار شوقي في كبدي يسن بنا الحسود لنا سنونا طابقت بلدي La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. يسنك لست تنصرني وتبكيني على عهدي فلم يعلم بأنك بي خفي ناصر أبدي La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. فإنك كنت تنصر من ينادي باسمك الصمد فأيا لنا يا صاحب المدد La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. فأيا لا لمن يدعوك في كبد مددت يدي أنا وجميع من يهواك من ولدي La ilaha illallah. La ilaha illahu. La ilaha illa anta la ilaha illa ana. مددت
قولوا لا إله إلا الله. wọ́n ní báyìí ni gọ́gọ́ yọ. gbọ̀ngbọ̀ báyìí lọ́wọ́ yọ. gọ́gọ́ báyìí lọ́wọ́ yọ lórí. na ọwọ́ rẹ kó ju eri rẹ lọ. nawọ́ rẹ kó ju eri rẹ lọ. wá pariwo ọba náà pé la ilaha illallah. la ilaha illallah. ẹnìkan bẹlẹgbẹ rẹ ti ń kalawi. ẹnìkan bẹlẹgbẹ rẹ ti ń kalawi ti ń sakọsọrọ. n sì ń ro kankan. ìwà ro kankan. tí wọ́n bá yanu tiẹ̀ papọ̀ mọ́ tiẹ̀. bí wọ́n bá yanu tó tọ̀ ó papọ̀ mọ́ tiẹ̀ oore tó tọ̀ ó bẹ̀rẹ̀ ìwọ wọn kò fún wọn tó yanu. la ilaha illallah. la ilaha illallah. muhammadur rasulullah. muhammadur rasulullah. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. atifana gadaba nasu bi la ilaha illallah. gbogbo olùbínú gbogbo olùdìtẹ̀ látòun láti gba gbogbo òbínú àti pa pẹ̀lú la ilaha illallah. atifana gadaba nasu bi la ilaha illallah. ẹn tí ni wa ti ń gbẹ̀gàn wa ní kọ̀rọ̀ àti ní gbangba tí ń ṣèké wa ṣe jàǹbá wa látòun láti bomi paná ọ̀kan rẹ̀. atifana gadaba nasu bi la ilaha. alábòsí tí láti jìta tìlú àti tẹ̀yìn odi látòun lọ agbára rẹ̀ ti domi lónìí kò wúlò fún wa mọ́. wastajallabna ma abata wa bi muhammadur rasulullah. gbogbo ẹni tí wọ́n rọ ti ń bínú tí ń bà wá jẹ́ kí látòun lọ àti fìfì ànábì àti fi jàmbá rẹ̀ lọ́kàn rẹ̀ ó ti dẹrú wa. wastajallabna ma abata wa mawaddata. àti kófẹ́ wa sí wọn lọ́kàn gbogbo wọn yẹn àti fàwọn mọ́ra wọn ti dọ̀rẹ́ wa. wastajallabna ma abata wa mawaddata bi muhammadur àti rasulullah. gọ̀gọ̀ fàwọn pẹ̀lú ìfẹ́ ànábì Muhammad wọn ti dọ̀rẹ́ wa látòun wọn ti sẹ́rù sí اللهم صل wa. على سيدنا محمد الله عليه وعلى وسلم. آل سيدنا محمد الله عليه صلاة وسلم. تنجينا بها من جميع الآوال والآفات الله عليه وتقضي وسلم. لنا بها جميع الحاجات الله عليه وسلم. وتطهرنا بها من جميع السيئات الله عليه وسلم. وترفعنا بها عندك أعلى الدرجات الله عليه وسلم. وتبلغنا بها أقصى الغايات صلى الله عليه من جميع وسلم. الخيرات في الآيات وبعد صلى الله الممات عليه وسلم. باباتا babata. àánú Ọlọ́run rẹ̀ ó máa pọ̀ sí. àánú Ọlọ́run ó máa kọ sí. wọn náà ń bẹ nínú ẹni tá a lè pè ní Nasrul Islam. ẹni tí ń ran aransire nínú ẹ̀sìn tí ń rẹ̀sìn lọ́wọ́. wọn náà rẹ̀sìn lọ́wọ́. ẹ̀ ń rẹ̀sìn lọ́wọ́. ó sì ń fẹ́ ẹ̀sìn ká. ẹ̀ ń fẹ̀sìn ká. èyí ni àwọn àfáà ẹ̀yin náà àwọn àbá la. Ọlọ́run ní ní wọn náà. Ọlọ́run ní ní yín la. ládàá tí ń bẹ ń bí ń tà ń ṣe yìí. ládàá tí ń bẹ́ẹ̀ bí tá à ń ṣe yìí. èyí tí wọn náà ń ṣe ni. èyí tẹ́yìn náà ń ṣe yìí. Ọlọ́run ó tún máa pín ládàá. Ọlọ́run máa pín ládàá rẹ̀ kàn yín. wo ni àwa ní ní wọn náà la. bẹ́ẹ̀ ni ẹjọ́ nira wa àwọn la. àfáà mi ń bẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe wáṣí tẹ́ bá fẹ́ ka wọn ni ẹ kọ́kọ́ lè mú iye kan wá. bẹ́ẹ̀ ni ní ẹ lè mú iye kan wá sí bọ́ọ̀ fẹ́ tà wọn ni. bọ́ọ̀ bá sì fi kalẹ̀ wọ́n sì sí ìwọ kámẹ́rà. kọ́ fẹ́ ta Ọlọ́run lọ́ fẹ́ ta. Ọlọ́run náà ló ti fi ra ẹ lẹ́pẹ́ èló ni wọn náà ń fọ́ Ọlọ́run jọ́dọ̀ tí ń sọ pọ́lọ́run ṣe é ti ń ṣe. àwọn náà ń ta Ọlọ́run jẹ́ wọ́n ta wọn náà. àwa jọ nira wa la. àjọ nira wa wọ́n la. náà rí i pé n tó ń ṣe òun wọn náà ń ṣiṣẹ́ ẹ̀sìn ni. ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀sìn ni. Ọlọ́run ò ní dààmú rẹ. Ọlọ́run ní dààmú yín. yọọ ma sọ lọ yọọ ma sọ yọọ ma sọ bọ. àwa rẹ ni ní ibùdó ńlá. baba ńlá. baba ńlá. ó tẹ̀ wá sùn àwọn gbogbo àwọn ìlú tí máa ń jìnnà wọn lọ lẹ́yìn ẹ̀ta. baba ńlá àwọn tá à ń bọ̀ wàláhì mọ́tò wa nọ́ọ̀kì. wàláì ọ̀nà ọ̀nọ́ọ̀kì wa lè wọ. wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ dé ni. 4,000 ni mo gbà lọ́wọ́ àfàwọn fa. sẹ́ẹ̀rì sẹ́ẹ̀mọ̀ tá a bá padà gbé yín. wàláhì bó ti rí nu 4,000 lọ́wọ́ wa lọ́wọ́. wàláì 4,000 kò tó pé 5. ní baba ńlá níwájú òkè ọdẹ nípa bàtà wàláhì ọ̀nọ́ọ̀kì yẹn jọ́ kejì ni wọ́n ti ń bẹ́ ń lé mẹkáníìkì dìsìn. a padà mi máa ń rí gbogbo ẹ̀ pé àwọn tàná náà wọ́n jìyà jù bẹ́ẹ̀ lọ. ṣé mọ́tò lọ nọ́ọ̀kì àwọn lọ wọ́n nọ́ọ̀kì lójú ọ̀nà. Allah
wọ́n sì fi sin lọ́hùn ọlọ́run mọ́sá máa dáàbò gbogbo wa. lọ́mọ dáàbò gbogbo wa. bàbá ti kó mi nísìnyí. a tún lọ Ṣakí là ń lọ. Ṣakí ọlọ́run o tó jìnnà ju Ṣakí lọ. wọ́n pè ní ìlú kan níwájú ní kan ọdẹ. ọlọ́run mọ́sá máa sọ wa lọ máa sọ wa bọ̀. ọlọ́mọ sọ wa lọ́mọ sọ wa bọ̀. gbàdúrà gbogbo wa. kọ gbàdúrà gbogbo wa. lẹ́ni gbogbo àdúrà tá a ṣe. lẹ́ni gbogbo àdúrà tá a ṣe yìí. àmì mẹ́fà la ṣe. àmì mẹ́fà la ṣe. àmọ́ lẹ́kọ̀ọ́. àmọ́ lẹ́kọ̀ọ́. lérí ìdúró wa yìí. lérí ìdúró wa yìí. a ṣe mẹ́ta pẹ̀lú ohun òkè. bọ́ba wa dé jòkó rẹ̀. bọ́ba dé jòkó rẹ̀ tán. ọ wa ṣe mẹ́ta. ọ ṣe mẹ́ta ní jẹ́jẹ́ tẹ́ntẹ́n bẹ́lẹ́gbẹ̀rẹ̀ òní gbọ́. Àmín. Amina. Amina ya Allah. Wá jókòó kó ṣe tẹ̀rí ìjòkó jẹ́jẹ́. Àbá àmọ́ bàálù ti iṣẹ́ ìdúró lẹ́yìn ń ṣe. Ẹ dákun ẹ má sì á mi ìjòkó. ẹnìkan ò ní kó bá mi wọ́n ní àṣà. ẹjọ pé tá ànábì pé ànábì ní Israẹli àká tó wá yín tí wọn àwọn àbá ní Israẹli àti wọn yàn ànábì wọn tí wọn torí ẹgbẹgba ni padà sí Suratul Maida wọn jẹgba wọn ò jẹgba ìgbà tó lọ́wọ́ ń dájú kọ Musa fún Isa Ọlọ́run sọ fún Isa pé à ń tà. kulita linnasi takizuni wa ummiya ilahaini min dunillah. lóní wọn pa mí tí ìwọ àti ìyá rẹ kó wọn mú lọ́rùn kọlọrun ó di méjì. qala subhanaka. mímí máa rí Ọlọ́run ọba. ma yakunu li an aqula ma laysa li bihaqqin. nǹkan tí ìlẹ́tọ̀ sí báwo mo ti fẹ́ sọ. in kuntu qultuhu faqad alimta. ó ní tí mo bá Ọlọ́run ọba onímọ̀ ń pa rẹ̀. ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsika. Ọlọ́run ọba ó ní tàlámù ma fi nafsi. Ọlọ́run ọba ọmọ tí ń bẹ nú ẹ̀mí mi. wala a'lamu ma fi nafsika. ìlágbára mi ọ̀ká kí n máa ti ń bẹ nú ẹ̀mí rẹ̀ Ọlọ́run. innaka anta allamul ghuyub. onímọ̀ ju gbogbo ẹ̀dá lọ níwọ Ọlọ́run. ma qultu lahu illa ma amartani bi an ibudullah. kàkà fún wa ta ẹ pé kí n tọ́ pamílàsẹ̀ rẹ̀ ní àmọ́ pamílàsẹ̀ fún wọn ó ṣèlè Ọlọ́run. rabbi wa rabbakum. ó lè rán bí Ọlọ́run ọba mi òun náà lọ bá wọn. wa kuntu alayhi shahidan ma dumtu fihim. ó ní lópin ìgbà tí ń bẹ láàrin wọn tani witness wọ Ọlọ́run ọba náà ni. falamma tawaffaytani kunta anta ar-raqiba alayhim. nígbà tí ìsílẹ̀ ni